Kí ni ìmọ̀ràn yín fún àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn àtàwọn tí wọ́n jẹ́ àwọn àfáà bíi tẹ̀yin náà? Ìmọ̀ràn mi ni pé pàtàkì jùlọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn Bẹ́ẹ̀ ni àtàwọn àfáà náà. gbogbo èèyàn náà lákẹ́kọ̀ọ́ ó ti wí lẹ́ẹ̀kan tó ń padà mo máa ń sọ fún àwọn èèyàn pé àwọn nǹkan méjì kan ń bẹ tẹ́mi kọ́ ní Saudi mo válù rẹ̀ ju kéwú tá a gba sàtì lórí ẹ̀ lọ́gà. Àkọ́kọ́ ni al-ikhlas, ẹ̀kejì ni at-tawadu. Wallahi akọ lára àwọn àfáà púpọ̀. Bí ìgbà téèyàn ń rọ̀yàn ní àgbo ni wọ́n máa rọ wá lágbo ìkíláàsì gbogbo gbà pé ewu tẹ́ ẹ̀ bá tókè nítorí tọ́lọ́run ẹ̀ bá torí gẹ́gẹ́ dọ́ popular ẹ̀ bá torí gẹ́gẹ́ wáyé kò sí àfáà wa kódà ìjọ ọkọ̀ wa náwó ìjọ ọkọ̀ wa ń bàlágà òbí kátó wá pa àfáà ìjọ ọkọ̀ wa ń ta òhìdú àmì ìjọ ọkọ̀ wa ń dúdú. Ó ní pààkì lára tèmi púpọ̀ mo sì mọ̀ pé bẹ́ẹ̀ náà ni ó rí lára ọ̀pọ̀lọpọ̀ wa náà. Ẹ̀kejì ní ìrẹ́ra ẹni ńlẹ̀. Gbogbo àwọn àlùfáà wa tí bí wọ́n ti tó yẹn náà gbà tí wọ́n ń kọ́ wa àti lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ wa tẹ́lẹ̀ bí wọ́n bá bí wọ́n ẹgbẹ́ kí wọ́n tó pera wọn tọ́lú bẹ́ẹ̀ tọ́lú bẹ́ẹ̀ ọmọ kíw làwọn rẹ̀. So ìmọ̀ràn mi generally òun náà ni pé kéwú tọ́lọ́run àti tànẹ́bì yìí tá ń pè ní kéwú ìmọ̀ kí lọ́lọ́run fẹ́ kí lànẹ́bì fẹ́ yìí èyí wá nítorí ayé àmọ́ Ọlọ́run lè fàyè sẹ́ni fún yàn bọ́lọ́run bá wá fàyè sẹ́ni fún yàn kì í ṣe haramu ẹ̀dá kan mọ́jọ jẹ́ pé òun ni ó wà ní wájú wa kì í ṣe pé àbí ìyẹra mi ṣàkóso mo fẹ́ kẹ́kọ̀ọ́ mbẹ́ pé ayé lè wá báyàn àmọ́ kí ẹ mọ́jọ jẹ́ pé òun ni èèyàn máa lé. Mo ní 2012 wọ́n yàn mí ní member council CBN. Ó ní tán. Ẹnìkan ló sọ fún mi pé Jaiz Bank 2012 fún Jaiz Bank bẹ̀rẹ̀ operation pé wọ́n wá àwọn àfáà tí wọ́n yàn ní kọmitì o kí n fún un ní CV mi ènìyàn náà jẹ́ senior mi mo sì fún un èmi ò jẹ́ ìbímọ so ọkàndínjọ́ kan ni ẹni tó jẹ́ MD Jaiz ńgbà ń pè mí Alhaji Bentube on the first MD Jaiz Bank and he's the chairman now ó ti padà di only chairman bank nísìnyí chairman Jaiz Bank. Dr. Alarode pé CV mi ó wà lọ́dọ̀ wọn kankan ní òkè ìyọpa ìpè náà mà àfi bí mo ṣe rí lẹ́tà Central Bank kí wá ṣe Jaiz Central Bank kí wọ́n ń try láti connect ẹ̀ Alhaji Bentube ìyá wa pàdé ní 2016 yes 2012 to 16. 4 years interval. Bẹ́ẹ̀ni a pàdé ní conference kan international conference kan èmi pẹ̀lú wọn wà ní panel kan náà. So ibẹ̀ wọn náà tó wá sọ tó ṣẹlẹ̀ fún mi. Pé ṣé mo káwọn pè mí ńgbà kan báyìí ǹjẹ́ ẹ̀gbẹ́ àwọn mọ́ mo ti mọ̀ pé bóyá ẹ ṣì ń ṣiṣẹ́ lórí àyíká kan náà ni pé ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà táwọn kó gbó CV ìjọ àwọn ní àjẹ àpúrúwà Governor Central Bank. Which was Sanusi then. It was Sanusi then. So àmọ́ ṣe rí dòní náà ní gbogbo báǹkì tẹ́ bá rí tí wọ́n ní Sharia committee Central Bank gbọ́dọ̀ approve wọn. So nígbà táwọn bọ̀tí ń gbà yẹn kò tí ì sí irú council wa ní handle rẹ̀ nísìn. Governor ní handle rẹ̀ directly ń gbà wọn fún rẹ̀ orí tébù rẹ̀ wọ́n kó gbogbo wíwá sí ìwà. Wọ́n làwọn kan rí ní ọkàn yọ CV tèmi kó mẹ́ ọyọ sí ẹgbẹ́ kan ó sì sáyẹn sórí àwọn yòókù pé òun ti àpúrúfù àwọn yòókù fáwọn káwọn máa lọ èyí tẹ yọ sẹ́gbẹ́ yìí nǹkan sẹ́gbẹ́ yìí nǹkan ọláwọn náà fẹ́
ní council táwọn náà so this candidate àwọn fẹ́ reserve fún council wàláhì làbí ìmọ̀ nìkan and I didn't know until 2016 Alhaji Bintu Bey publicly lọ sọ ní conference pé prof that's what happened doctor indeed the prof by that way wọn sọ fún ọ rí but that's exactly what happened ni pé wàláhì Ọlọ́run lè mú ayé wa àmọ́ kákan má jẹ́ kóun ní a máa torí ẹ̀sìn ní tá à ń ṣe pẹ̀lú ògbó Ọlọ́run ó sì máa mú Ọlọ́run rẹ̀ wá fún wa yóò ní mọ̀ràn mi o mo dẹ̀ kọ́ ilé yìí náà kọ́dà kí n tó dé Saudi mo kọ́ lọ́dọ̀ àfáà mi àwọn bàbá wa níbi òròǹbó wọ́n lówe kan tó máa ń pa wọn gbà wọn lórí pé àwọn ọmọ kan wá látẹ̀kọ́ ń gbà wọn nígbà tí àmọ́ tá à ń ṣe lọ́jọ́ lójújọ wọ́n bá ti dó díẹ̀ báwọn sá padà lọ gbé ẹ̀rọ àwọn máa jókòó wọn kiri táwọn ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n dá sáńgbà wọn bá kiri dálé àmọ́ gbogbo ààrẹ jẹ pa 1000 lẹ́nu ìgbà sílẹ̀ pé bàbá mi wá sọ fún wa gbà wọn pé ẹni wọn bá sọ fún yín pé kí ni wọ́n fi kéwú ṣe ẹ máa wí fún un pé ta ló ké béèyàn tí ké tí ò fi ṣe dáadáa. Allahu Akbar. Kìíní o sínkì sí làákà ìsọmọ fún ọ èyí kásá ké dáadáa ẹni wọn bá bí pé ọmọ ẹgbẹ́ sí dáàmú ara kí ni wọ́n fi kéwú ṣe bàbá ní ẹ̀yin náà máa wí fún ọ pé ta ló ké béèyàn tí ń ké tí ò fi ṣe dáadáa. So Ọlọ́run ó ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan yín àtàwa náà ìdákun ikhlas kò ṣe pàtàkì lẹ́ni tẹríba kéwú máa ń jẹ́yìn tẹríba ni bí contradiction ni kí kéwú bí gbéraga sí yàrá lẹ́yìn tá a ṣe ń rí lónìí kéwú gbọ́dọ̀ máa torí pé ntí ó jẹ́ orí bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn àlùfáà Al-Imam Badruddin ibn Jama'a Al-Imam Badruddin ibn Jama'a inú tírà àwọn tí wọ́n ń pè ní Tadhkiratu as-Sami'i wal-Mutakallimi fi Adabi al-Alimi wal-Muta'allim tírà yìí wà lórí pé kí làwọn ethics kí làwọn ẹ̀kọ́ ní wọ́n bá kéwú tó gbọ́dọ̀ ní ibẹ̀ ni Al-Imam Badruddin ibn Jama'a àti ní mo fẹ́ wí ẹ̀yìn ó mọ̀ kékeré gbọ́dọ̀ bí ìtẹríba fún yẹn ó ní al-ilmu thalathatu ashbar gbogbo tá ń pè nímọ̀ yìí ọ̀nà rẹ̀ ò jẹ́ íǹchì 3 péré íǹchì 3 péré náà ni ó ní man dakhala fi ash-shibri al-awwal takabbara ومن دخل في الشبر الثاني تواضع ومن دخل في الشبر الثالث علم أنه لم يعلم ẹni ọba gbé ẹsẹ̀ tó bá fi wọnú íǹchì alákọ̀ọ́kọ́ mà táyọ̀ yes àwọn náà ti dé takabbara àmọ́ bó bá ní sùúrù tó bá fi gbé wọ íǹchì ẹlẹ́ẹ̀kejì Imam Badruddin ní yọ wà ní ìtẹríba bọ́bá tẹ̀ wá débi ń tẹ̀ lẹ́kẹ̀ẹ́ta yọ àṣàjẹ́ tí ìgbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ bó sì rí nù wa fawqa kulli dhi ilmin alim so ìmọ̀ràn ní méjèèjì nù lọ́n kọ́ mọ́sà sí ọ̀run fẹ́ ní kọ̀ọ̀kan wa tó ti mọ̀ wá ń bẹ̀ kọ́ lọ́ mọ́gbà lọ́wọ́ wa tí ò tí ì ṣe fún wa kò sí ní ọ̀run fún wa